Yeah, who they sub? Who they sub? Bóyá ká pè ní 4 in 1 àbí 5 in 1. Fídíò tí mo fẹ́ ṣe fún yín. Fídíò tí mo fẹ́ show fún yín. Wàláì. Ẹ máa ríran wò. Wàláì, wá gbọ́ ẹ sì máa ríran wò. Ẹ máa gbọ́ nípa Olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò. Olóyè Sunday Igboho. Ọọ̀ni bàbá Kábíyèsí of Ife Ọ̀jájá o. Ta lọ́lọ́run náà wà ńbẹ̀. And again, ẹ má yẹ kí n bẹ̀ yín sí and again yẹn. Ó yá, ẹ jẹ́ á lọ. Let's go there. Ẹ̀yin tèmi ilẹ̀ Yorùbá mo tún ti dé o. Nínú fídíò eléyìí, mo máa show fídíò 4 ọ̀tọ̀ọ̀tọ̀ fún yín. Then, ẹ̀yin lẹ máa judge o. Ẹ wá sọ fún mi bóyá wọ́n Nàìjíríà la wà. Ẹ ní ṣe àgbákò ẹ ní mo ibú sọ sẹ́nu. Yorùbáwùyí lórúkọ tèmi o. Yorùbáwùyí lèmi ń jẹ́. Ìdí tẹ́ ẹ ṣe rí pé àwọn olórí wa wọn ò lè dìde fún ta lọ́lọ́run. Yorùbáwùyí mi ò ní sọ̀rọ̀ jù. Mo máa fi hàn yín kẹ́ wá judge láàrin ara wa bóyá lóòótọ́ ìjà ẹ̀sìn lélẹ̀. Bóyá lóòótọ́ bóyá wọ́n Nàìjíríà ni wá. Bóyá lóòótọ́ láti ní olórí nílẹ̀ Yorùbá. Ta lọ́lọ́run. Ó bú Ṣéwù. Ṣé ká bẹ̀rẹ̀ láti pé ta lọ́lọ́run bú Ṣéwù? Àbí ká bẹ̀rẹ̀ láti sentimental ní ilẹ̀ Yorùbá? Ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti pé Yorùbá àti Haúsá different. Ìyàtọ̀ tó wà láàrin wa gedegbe. Ṣùgbọ́n tó pé àwọn olórí ilẹ̀ Yorùbá wọ́n ti jẹ dòdò. Wọ́n ò lè sọ dòdò. Ẹ wo owó tí wọ́n yá tó fi pín palliative wọ́n ní 5 billion. Ìlú kọ̀ọ̀kan ẹja bẹ̀rẹ̀ láti bí 5 billion. Ilẹ̀ Haúsá lẹ̀ ń wò. Gwamnati mai albarka, gwamnati mai tausayi, mai tausaya talakansa, mai haɗa kan talakansa. Ba abin da za mu ce mar sai godiya. Wannan dai abincin pizza ne an raba duk talaka ne kwano ɗaya wannan ba ba ne. Gashi mun samu 50 kg. Mun gode a gwamnati. Karu kujira a mana ba dan kwa citi ya rufa girma a wabiri da tewa a sadin do kuma karmai kaman da ala ya share ma da tuwo. Wallahi su yi mamoru pizan karako duri lar. Kirmai zakadiri a rosade gumnan dira askirin yana president dira askirin yana ala kirmai zakadiri a rosade ala sha sirra ala sha bana zu ala wanda bara a rosade askirin yana ala sha sirra ala daraja ba sirra askirin yana ala bara su kun askirin yana zulma alhamdulillah ala tukuni da garzu ala sha bara a rosade ina non kuyi wallahi zulma wada ne rosade na da kai kuma da ala ne ro sha kolzo a fito amara zulmiya fito lara fito na za kan bala barazana insha Allah shi kamar da masu da tuna ba fito amsa kazi kan buya sau kama sai kamar da ana lalo kamar bu duwin di buru wasoro yore isa dizi amma kuru askira shi ala kamar na da su èmi ò gba Hausa ṣùgbọ́n àwọn fans mi tí wọ́n gba Hausa wọ́n ti translate ẹ̀ fún mi. Wọ́n ní wọ́n sọ pé palliative tí wọ́n nìyẹn o ẹ̀yìn kan èèyàn kan ẹ̀yìn kan ẹ̀yìn kan palliative tí wọ́n nìyẹn báàgì ìrẹsì kan báàgì ẹ̀wà kan fèèyàn kan ṣe tí wọ́n tún ṣe ní style ọkọ ló ń gba tiẹ̀ lọ́tọ̀ ìyàwó náà ló ń gba tiẹ̀ lọ́tọ̀ báàgì ìrẹsì kan fọ́kọ àti báàgì ẹ̀wà kan báàgì ìrẹsì kan fún ìyàwó àti báàgì ẹ̀wà kan tó bá possible ọmọ tó ti bàlágà òun náà gbà. Ilẹ̀ Haúsá lẹ rí yẹn o wọ́n Nàìjíríà palliative nìyẹn o nílẹ̀ Haúsá wà láì correct wọ́n Nàìjíríà láwà ẹ má tí kí ló tẹ́ fẹ́ máa bínú báyìí. Àwọn tẹ́ ń wò yìí wọ́n ń ṣàdúrà fáwọn gómìnà wọn ni àwọn olórí wọn ládàá fún gómìnà wọn tí gómìnà àwọn ò ní yẹ tí gómìnà àwọn ò ní ta o. Obìnrin tẹ́ rí tó wà nínú márúwá yẹn wọ́n ní Fúfúdè nìyẹn sọ Fúlàní wọ́n ní Fúlàní nìyẹn sọ lẹ́nu kò kí ń ṣe Haúsá so wọn ò lè translate ẹ̀ fún mi wọn ò gbọ́ Fúfúdè. Ẹ wo ẹ má yẹ kó yà yín lẹ́nu o ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ Yorùbá
ká wá wo ohun tó ń ṣẹlẹ̀ ká tó wo ohun tó ń ṣẹlẹ̀ ẹ rántí pé ayé kòrónà tí ebi ń pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá no mo ń béèrè lọ́wọ́ iṣẹ́ ṣì rántí ayé kòró tẹ́bí ń pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ẹ rántí the same way tẹ́bí ń pa wọ́n nígbà yẹn tó jẹ́ wípé nílẹ̀ Haúsá wọ́n fún àwọn àgbàlagbà ní 40,000 àwọn ọmọ ọwọ́ 20,000 ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tí yà ń jẹ wá tá láṣẹ ta ni problem wa gangan ṣùgbọ́n ká tó máa béèrè question yẹn ó yẹ já tí àbáyé ó yá ẹ jẹ́ á lọ ilẹ̀ Kwara là ń lọ. Lóbi ní pálí gbogbo àdúgbò kọ̀ọ̀kan wá àwọn náà lọ lè rí i bàtà wá dọ̀hún wọ́n wá ní ìjọba ẹ má rẹ́rìn o. federal government wọ́n fún ìpínlẹ̀ Kwara ní 1,200 bags of rice. Èrò Kwara. Ẹgbẹ̀rún kan àtọgọ́rùn-ún méjì àpò ìrẹsì. Gbogbo Kwara. À ń gbọ́. Ní àpapọ̀ gbé fún Kwara State. Fún Kwara State yìí, wọ́n sì ní local government ti ṣe mẹ́rìndínlógún 16. Lábẹ́ mẹ́rìndínlógún kan náà ni Ìlọrin West wà nínú wọn. Ìlọrin West tó wá wà náà yìí, ó ní wọ́ọ̀dù tí ń ṣe 12. Nínú wọ́ọ̀dù tí ń ṣe 12 Adéwọlé jẹ́ kan náà. Láti Adéwọlé ìyẹn Àbùmẹ́lẹ́wò wà. Wọ́n wá níjọba àpapọ̀ tí ìbàdàn gbéra débẹ̀ nínú ẹgbẹ̀rún kan àtọgọ́rùn-ún méjì tẹ fún wa. Wọ́n fún gbogbo Adéwọlé lápapọ̀ ní àpò báàgì rẹ́sì 8. Gbogbo tí ń jẹ́ Adéwọlé ẹ bá bẹ̀rẹ̀ láti Pàkátà títí lẹ́yìn dégàrẹ̀ wó ògùn ọkọ̀. Adéwọlé ló dé ogbó bẹ́ẹ̀. Pàkátà. Wọ́n fún wọn ní báàgì rẹ́sì 8. Báàgì rẹ́sì 8 yìí wọ́n wá sọ àwọn àdúgbò wọ́n sún wọ́n papọ̀. Nínú ìdajì báàgì. Wọ́n Nàìjíríà. Wọ́n ní 36 ìkíní wà nínú báàgì kan. Wọ́n wá so Àgùnbẹ́lẹ́wò dá odò ta àti Adéwọlé housing estate. Wọ́n pín jù wá fún. Wọ́n so papọ̀. Àwọn mẹ́ta àwa pín ìdajì báàgì. Ìlàjì báàgì kan pẹ́ o. Ike mẹ́fà ka gbogbo Àgùnbẹ́lẹ́wò lápapọ̀. Ẹlòmíì tó bá wá wádìí wọ́n lè challenge wa o. Ike mẹ́fà la gbà wá sí Àgùnbẹ́lẹ́wò sẹ́ni gbogbo Àgùnbẹ́lẹ́wò pín. Àyẹ̀wò àwọn ọmọ àti àwọn àdúgbò ẹ̀ lọ wọ́n ni wọ́n challenge wa. Ẹ̀yin ìyá wa àtàwọn tí ń bọ̀ wá káwá yóò yẹ. Bó la ṣe pín? Bó la ṣe pín? Ẹ má lọ ẹ dàgbọ́ ẹ má lọ ẹ pín. Bó la ṣe pín? Bó la ṣe pín? 3 community, not 3 houses. 3 good communities. Wọ́n máa pín half bag of rice. Wọ́n ti sọ wọ́n dà Nàìjíríà. Alábí àbùkátà, báàbí àlà, alábí àbùkátà, báàbí àlà, báàbí àlà. Tàbá dẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ wà lórí Facebook. Tọ́ máa bú èbú. Ṣé wọ́n Nàìjíríà ní? Ìlú kan, wọ́n pín báàgì kọ̀ọ̀kan. The same nínú wọ́n Nàìjíríà. Another ìlú, community mẹ́ta, wọ́n pín a bag of rice. Wọ́n ti wá di àlìmọ́njìrì. Alábí àbùkátà, báàbí ànlá, báàbí ànlá, alábí àbùkátà, báàbí ànlá, báàbí ànlá. Ṣẹ́ráyé wa, nílẹ̀ Yorùbá, ariwo tá ń pa pé Yorùbá nation ẹ jẹ́ adádúró ni. Wọ́n ní a má dádúró, wọ́n lá lè dádúró. Dádúró kẹ̀, a lè dádúró, kò sí ní tó jọ, kò sí wàhálà. Item number 3, ààbò ìtàlẹ̀ lọ́ǹdé.
wọ́n dá lọ́lọ́run ó bú àwọn ògo ó bú àwọn kan nílọrin ó bú emir lọrin despite the fact pàtẹ́rẹ́ àwọn àfà tí wọ́n ti yàkàyàkà tí wọ́n ti yàkà máa yé àfà emir Ìlọrin wọ́n ló defame tó bá yẹ pé ìkọ̀tà lọ́lọ́run sọ yẹn defamation of character ni so táwọn àfà àti bí yẹn sọ bó ṣe rí gangan nìyẹn èmi ò dájọ́ Ọlọ́run ọba nìkan lolùdájọ́ èmi ò dá ẹjọ́ á jẹ́ wípé bí àwa ṣe jẹ́ ọmọ ẹrú ẹ ń gbọ́ mi dáadáa o fún táwọn fi ń gba half bag of rice fún community mẹ́ta tí àwọn ilẹ̀ Haúsá tí wọ́n gba báàgì kọ̀ọ̀kan bí tálíkà Yorùbá ṣe jẹ́ ọmọ ẹrú tó bá yẹ pín nìyẹn tẹ́mi dẹ̀ pọ̀ ọmọ ọba ni wá let me say second citizen fún àwọn tálíkà ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ làwọn ọba wa náà ni wọ́n jẹ́ second citizen fún àwọn ọba ilẹ̀ Haúsá torí emir ò kì í ṣọba emir èdè àwọn Haúsá ni náà wọ́n ló bú ọba ó bú emir. Ààrẹ Ọ̀nà Kakanfò case number 3 mo ti ní 4 different videos lẹ́ máa wò 4 in 1 ni mo pè nínú ẹyọ kan yìí tẹ́ bá wá fi sọ fún mi okay listen. Brother Gani Adams ẹ jẹ́ kó rí. Ààrẹ Ọ̀nà Kakanfò yín ó ní wọ́n yàkà máa yé ìyẹn o tó bá yẹ pé àwọn ọmọ Sunday Igboho ni íńtánẹ́ẹ̀tì àti gbiná àjẹ 1 àjẹ 2 àjẹ 3 àjẹ 4 àti máa jáde ẹ gbọ́ búkúkú lẹ́nu ọmọ òfò yìí ẹ gbọ́ kí ni mo sọ búkúkú ìyá ńlá ìyá ọ̀rọ̀ lẹ́nu ọmọ yìí sí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n bá lè yàkà máa yé Ààrẹ Ọ̀nà Kakanfò tí nǹkan kan ò ṣẹlẹ̀ kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò àti emir mi ò lè sọ difference lórí wọn o torí last one ni máa ṣọ́ọ̀kì yín wọ́n yàkà máa yé Ààrẹ Ọ̀nà Kakanfò wo sọ̀rọ̀ jàre jẹ́ kan gbé ẹ̀jà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Brother Gani Adams. Brother Gani Adams. ẹ jẹ́ kó rí yín ẹ jẹ́ kó pé o. tẹ́ bá sọ ìtàn gbogbo ìlú ẹ má jẹ́ kí ti Ìlọrin tọ́ sí i lẹ́nu. ẹ kó rí yín ẹ jẹ́ kó dàrú gidi. kórí ẹ̀ dàrú. àbí nígbà tẹ́ ń sọ ìtàn tẹ́ wá ń sọ ìtàn Ìlọrin kálẹ̀ yín ẹ̀yin náà tí wọ́n fi jàre ilẹ̀ Yorùbá ṣé ẹ mọ̀ pé àmọ̀ pé núpé ni yín ni. abẹ́rù pa àmọ̀ pé núpé ni yín tápà gidi ni yín. ṣèbẹ́ dábù lọ sóńdò lẹ́jọ́kọ̀ pa sóńdò tó fi padà fi ń jẹ ààrẹ ilẹ̀ Yorùbá. ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ayé di bàbàrà kálẹ̀ yín. ta ni ẹ jẹ́ kó rí yín ẹ jẹ́ kó pé ẹ̀yin kọ́ lè máa sọ̀tàn ọba ìlú títí wa. ẹ lọ sọ ìtàn ọba ìlú yín ẹ gbọ́ gbogbo àwọn ìlú tẹ gbójúlé òun ló ń kí yín láyà àbí ọ̀sọ̀ọ̀sà àbí ibẹ̀ fún àbí oríṣiríṣi Ìjẹ̀bú òun ló ń kí yín láyà gbogbo bẹ́ẹ̀ ṣe kẹ̀yìn wọn láyé kẹ̀yìn wọn síra wọn níbẹ̀ jùlẹ̀ kí gbogbo ẹ̀ lákúkú mọ̀. ọ̀rọ̀ yìí pọ̀ o. ẹ̀yin wá jáde fẹ́ máa sọ̀tàn Ìlọrin owó làmọ́ nínú ọ̀rọ̀ ti yín kẹ́ńsẹ̀ balabala kiri ẹ̀wọ̀n tẹ́ ti kúrò yẹn òun náà lẹ́ padà sí. orí ìyá yà torí bàbá yín yóò tún dá yín padà sẹ́wọ̀n ẹ̀yin àgbò òṣì àgbò òpònú àgbà tí ò lọ́pọlọ. tó bá ń jà tó bá tẹ̀ wá sọ pé bìkan lè Yorùbá tó bá ń jà lọ́wọ́ sẹ́nu yín ló tọ́ sí ẹ̀yin àgbò òṣì nígbà election náà ẹ̀yin náà lè da gbogbo ẹ̀rọ ẹ̀yin àgbò orí burúkú àgbò òfò tẹ́ wá pera yín lágbà. èmi ò gbọ́ bí Tinubu ti ń tó ti ń di olórí wọn nílẹ̀ Yorùbá wọn wèrè tó pera wọn ní one nation yẹn náà eléri ibú ara wọn Kírísítẹ́nì ló pọ̀ jù láàrin wọn kò sí Yorùbá kò sí Mùsùlùmí ń bẹ kò sí bàbá wọn bá wèrè tó bá ń kó ilẹ̀kẹ̀ sọ́rùn wọ́n fẹ́ fi yẹn wọlé sáà Mùsùlùmí lára Ọlọ́run ò ní gbà fún yín tẹ́ bá sọ pé ìyá wèrè tí yín kò tó ti nǹkan kan kò dẹ̀ tó tọ́ Ọlọ́run tẹ́ bá sọ pé agbára yín ó bá tẹ̀lé kò ká tọ́ Ọlọ́run ẹ̀yin olùsí àgbò òpònú tẹ́ pé ayé ní Gani wèrè Gani Adams àbí kí ló ń pè yẹn ẹ̀yin náà wá sọ̀tàn ẹ̀yin náà wá sọ̀tàn ìtàn Yorùbá ìtàn Yorùbá ẹ̀yin náà wá pẹ̀lú ọ̀n tó sọ pé ibìkan ilẹ̀ Yorùbá ṣe bí núpé ni yín ṣáà ṣe Yorùbá ṣé Yorùbá ni yín ni Abdulgani Adam ẹ wá sọra yín di Gani Adams ẹ wá sọ gbogbo ẹ di wèrè ogún wèrè tó wà lọ yín òun ló ń tì tó bá lógún ò ní tọ́lọ́run mọ́ ti tiẹ̀ tó bá lágbára ò ní tọ́lọ́run mọ́ ti tiẹ̀ tó bá lè pààyàn ò lè pa Ọlọ́run tó gbogbo owó orí burúkú tẹ máa ń kẹ̀yìn àwọn èèyàn síra wọn ẹ tó ti fẹ́ gbedé ilẹ̀ lọ́rin ẹ máa padà tẹ́ ni ẹ̀yin olùsí dátìdátì tẹ́ dàgbò òsì tẹ́ dánú
agbófò Gani Adam àbí wèrè wo ló ń pè wọ́n wèrè ààrẹ ilẹ̀ Yorùbá ààrẹ wèrè wo ọmọ pé tápà nìyẹn ó dà ipò fẹ́ ṣòfò ó kú lórí rẹ̀ ó fẹ́ ṣe olóòtú owó ṣe lórí jàtìjàtì. Ààrẹ Gani Adams White àtẹ̀yìn tó kù tẹjọ́ mààrẹ Gani Adams ẹ̀yin àjẹ 1 àjẹ 2 tẹ́ ẹ̀ ń bọ́ tàjọ́ kìíní àná ẹ̀yin dà ẹni àlèmúlà ńlẹ̀ dìmọ̀ a sọ fún yín ó ní tẹ́ ẹ bá lẹ́ níwèrè tọ́lọ́run àwọn ọlọ́run wọn sínwín ọlọ́run tí wọ́n ya wèrè ọlọ́run wọn forí gbá bíríkì ó ní tẹ́ bá lẹ́ níwèrè tọ́lọ́run àwọn you dey feel am ṣó ń clear ọ̀rọ̀ ayé nìyẹn ṣe gbọ́ ọ̀pọ̀ bí iyẹ̀pẹ̀ bí Gani Adams ṣe da Sunday Igboho gbogbo ẹ̀ làwọn ọmọ Fúlàní padà tó Fúlàní lẹ́nu tó ń sọ̀rọ̀ yìí confirma Fúlàní mo ti confirm everything confirma Fúlàní ni pépà tí mo post lórí page mi jọ̀wọ́ tí wọ́n ní kí wọ́n wá ṣe ọdún àwọn Fúlàní òun ló gbé jáde ní August 2023 wọ́n máa ṣe ọdún ní August 2023 tó fi ní káwọn Yorùbá máa ṣe ọdún ìṣẹ̀ṣe orí page ẹ̀ òun ló gbé jáde olóprint ẹ̀ jáde ẹ̀mí fẹ́ polówó page ẹ̀ confirm ọmọ Fúlàní ni òun ló yakayaka ààrẹ yìí òun ló ń bú ààrẹ tinú tẹ̀dọ̀ yìí òun ló ń sọ ọ̀rọ̀ burúkú sí Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ẹ dákun kí lẹ rí ṣe ẹ lè ṣe kankan tẹ́ ẹ bá gbin pẹ́kẹ́ tẹ́ ẹ bá gbin gbogbo àgbè yín gbọ̀rọ̀ àgbà yín sílẹ̀ nígbà tó ti gbé Sunday Igboho tí ọmọ Yorùbá ò ti lè jà fitafita tí ọba ilẹ̀ Yorùbá ò ti lè jà fitafita wàhálà wọ́n ń bọ̀ ni wọ́n ti dé kí ni mo sọ fún yín wàhálà wọ́n ń bọ̀ ni wọ́n yìí dé tó bá dé tán bí ìfẹ́ sọ pé ti yín á ta àmójọ́ bí wòde àbó ṣẹ́tírí báwa ṣe jẹ́ second citizen fún àwọn Fúlàní tálíkà bẹ́ẹ̀ lẹ́yìn náà jẹ́ second citizen fún àwọn olówó wọn àtàwọn olóyè wọn ṣebí ẹ́míà ṣe ẹbú ẹ́míà ni tí ìwà rí nǹkan kan Ààrẹ Ọ̀nà Kakanfò ti jẹ breakfast ààrẹ ẹ manage ẹ bẹ́ẹ̀ Sunday Igboho náà jẹ breakfast nígbà tó ń pariwo entertainer ni entertainer Igboho entertainer Àdìsá entertainer ọmọ aládìkún entertainer ni ó dà bẹ́ẹ̀ yẹn kò sí ní tó dà tó ọdún mọ àwọn ọmọ Ìgbò náà sọ bẹ́ẹ̀ the last but not the least abeg ẹ jókòó dáadáa o torí bóyá ẹ máa rẹ́rìn ni bóyá àánú lẹ Yorùbá máa ṣe yín ni ìkan máa ṣe kan now ẹ já play. Ẹ̀yin èèyàn ìwọ lẹ́yìn tí wọ́n sọ kò sí yẹn àfihàn ni wọ́n lè lóko àṣetá nìyẹn àfihàn ONI of Ife ṣé ẹ̀mí àfẹ́ ó ju ONI of Ife lọ ni ṣé ẹ̀mí àlọrin ṣé ẹ̀mí àlọrin ó ju ONI of Ife lọ wọ́n ti lọ líìkì àṣì. Wallahi ta'ala, I belong to Nigeria. Original ọmọ Yorùbá, we don't belong to Nigeria. ONI of Ife, not ṣe láíláí. What if time tí wọ́n débẹ̀ yẹn? Tí wọ́n ń já gate mọ́ ONI of Ife lórí. Tó ẹ pé time yẹn ní ONI of Ife ń jáde lọ. Tí àwọn ọmọ ẹranko yìí pàdé, àwọn ọmọ ẹrú yìí dá bí aṣọ ọ̀rẹ́ mi. Tó ẹ pásìkò yẹn tẹ́ Ọ̀ọ̀ni ń jáde lọ ni wọ́n jáde wọ́n ṣe máa fọ́ Ọ̀ọ̀ni ní kò lórí nìyẹn o
ẹjọ́ arrest wo náà ti made no mo kàn béèrè ni arrest wo ni wọ́n ti make nílẹ̀ Yorùbá ta ni wọ́n ti gbé definitely Oni of Ife defamation of character ni ta lọ́lọ́run o definitely Oni of Ife yìí sìn threat of life lélẹ̀ tó bá láyè jágẹ̀tì yẹn wá wọlé wọ́n á pa Oni kò sí tó máa ṣẹlẹ̀ àfi táwọn bá lu ègbé ló kù o táwọn bá wá lu ègbé ṣé gbogbo tó wà nínú ọgbà yẹn náà ní ègbé tí Oni bá lu ègbé sẹ̀ ṣé gbogbo tó wà nínú ọgbà Oni ni wọ́n ní ọ̀fẹ́ and ó ti wà nínú ìtàn o kábíyèsí Ọ̀jájá o Oni of Ife ó wà nínú ìtàn wípé wọ́n lé palace Oni Ọ̀jájá lókùúta and no arrest was made ta ni Ọlọ́run wọ́n arrest ẹ̀ fún defamation of character wọ́n dẹ̀ ná débi pé ẹsẹ̀ wọ́n ní kò lè dá dúró kò dẹ̀ sí ọba Yorùbá kankan tó sọ̀rọ̀ wọ́n gbé Sunday Igboho wọ́n pààyàn sílé ẹ̀ kíní kan ò ti díẹ̀ jáde ó wà nínú ìwé ìtàn pé wọ́n pa Àdògán ó wà nínú ìwé ìtàn pé wọ́n pa Àfà wọ́n lé Sunday Igboho sẹ́yìn òdì ọba kan ò lè gbé pẹ́kẹ́ ṣùgbọ́n our generation tá wà yìí a máa gbà wọn wà bẹ́ẹ̀ ṣe tàwa tó kẹrù yìí our generation tá wà yìí àwọn ò ní dákẹ́ if Sunday Igboho can sacrifice his brother his PA anything if Sunday Igboho can sacrifice his brother his PA even his mother the golden price ló ti san yẹn ìyá tó bíyàn nínú golden price ló ti san yẹn if Sunday Igboho can do that it will not be in vain we will not labor in vain Sunday Igboho is our hero the best hero and the Samaladiku remains our best hero ní kan wá gbé mi ṣe bí wá ní kan lọ gbé yàn ní kan lọ pààyàn ó yẹ ní kan wá gbé mi Adisa remains our hero ẹjá wòlé ẹ̀kan sí àfẹ́ Ọ̀ní ni Oni Ọ̀jájá Ògúnwùsì olórí ládéládé Aláàfin of Ọ̀yọ́ may so rest in peace èèyàn ní dánwó ẹ̀wò àmọ́ tí wọ́n kọ́ lákọ̀ọ́kọ́ àwọn ọmọ Yorùbá lè máa lè halẹ̀ mọ́ Ọlọ́run ọmọ Yorùbá nìkan lè máa lè halẹ̀ mọ́ àwọn eléyìí wọ́n ti sáyìn tẹ́ bá dúró ẹjá wò lẹ́ẹ̀kan sí Ọ̀ní atóbìnrin àtọkùnrin Allahu Akbar Jésù Olúwa má wò wá o ilé Ifẹ̀ tí ó wọ́ Olúwa oko àti tàrí lè wà yìí o Jésù Ọlọ́run ṣe ìyá Jésù Ọlọ́run yọ yín pọ̀ gbọ́ Jésù lẹ́nu yín wọ́n pẹ́ láíláí lọ́wọ́ yín pé Jésù wàhálà Ọlọ́run yọ yín pé wọ́n gbọ́ Jésù lẹ́nu tó bá mú yín sọ́wọ́ ìyá Jésù àtọ́ mú àfin Ọ̀ní sọ́wọ́ tó bá mú yín sọ́wọ́ ìyá Jésù ẹni láìkì ẹ wo ọmọ Yorùbá náà ẹ sọ fún mi comment section ṣé wọ́n Nàìjíríà ni ẹ sọ fún mi ní comment section ẹ máa wo fídíò yẹn o láìlá ìlàlá ó ní báàgì ìrẹsì níbì kan ṣé ẹ wo ẹ máa wo tẹ̀gbẹ́ dìríkà ráìsì níbì kan ẹ máa wo yìí tó tẹ̀lé ààfin Ọ̀ní ni wọ́n ń dàǹgì yẹn ààrẹ náà kọ́kọ́ ń fò wá náà sọ di gbá àṣọwọ́ tí wọ́n ń lẹ̀ lóko yẹn òpó ẹnu ni wọ́n lẹ̀ mọ́ ààrẹ náà kọ́kọ́ ń fò lágbárí tán bí ó tán bí wọ́n bá tara lé ẹ̀ lọ́pọ̀ kò ní rírà lọ́wọ́n bá ti pẹ́yìn ti dìde ń gbà yẹn pé no pẹ̀tọ́ lè gbowó ó búgbá ó báwo là ń gbọ́ káàkiri
bet a ní ṣàbòsí wọ́n ní sọ̀rọ̀. Olùmọ̀ ìyá bá mi dúró ti Sunday Igboho. Àṣẹ. Ibi ló gbé dàgbà, Ifẹ̀ ló gbé dàgbà. Ogun tó dà láyé ẹ̀ orí ilẹ̀ Ifẹ̀ ni. Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ilẹ̀ Ifẹ̀ gbogbo ẹ̀. Gbogbo tó dà láyé ọmọlé ni. Ọmọlé ni Sunday Igboho. Ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ ó fẹ́ jà fún ẹ̀tọ́ ìran ẹ̀ ibi tó ti wá ni. Okay. Pé ìrẹ́jẹ pọ̀. Ó dẹ̀ dìde torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pa ní Òkè Ògùn ní gbogbo ibi tí ó ti wá. Èèyàn kan náà ló máa dìde. Ó yá. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún bí Ọlọ́run tiẹ̀ ṣe lọ́ra ẹ̀mí ẹ̀. Àdúpẹ́. Ó gbìyànjú. Ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí kó sí lórí lọ́tún lósì nítorí pé mọ̀jàmọ̀sá ó ní ìyá kíkanjú. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa jó lọ mò ń wẹ̀ yẹn ni o. Bẹ́ẹ̀ ni sà. Máa jó lọ mò ń wẹ̀ yẹn ni. Torí pé tó bá di pọ̀nrán dídá ta ló máa rí. Kò sí. Ṣùgbọ́n tó o bá ti fi tọmọdé bọ nǹkan mo ti lọ sí ọ̀dọ̀ bàbá mi ONI of Ife Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o. Ẹni mọ̀jàmọ̀sá là ń makin lóògùn tó ṣe bí òwe èèyàn àgbàlagbà. Ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé àjòjì ọwọ́ kan kò gbé ẹrù dórí ká fẹ́ wọ́wọ́ báyìí òun lọ́wọ́ ṣe mọ́. Mọ̀jàmọ̀sá Ìgbòho sọ̀rọ̀ sí kábíyèsí ó padà bọ́ta ó bẹ̀bẹ̀ ara mọ̀jàmọ̀sá ni. Ìgbòho ń ṣe rálì wọn ò dà lúrú kábíyèsí ẹ má bínú Ọ̀jájá o Ògúnwùsì èmi ò tó yín control ara mọ̀jàmọ̀sá ni. Ìgbòho lọ gbá ó làwo kò sí pé wọ́n ti da kíní kan o wọ́n ti dà lúrú o ara mọ̀jàmọ̀sá ni. Backup ẹ̀yin olórí ni ò ní. Wọ́n lọ sílé Ìgbòho wọ́n lọ attack ẹ̀ kó pa sójà ara mọ̀jàmọ̀sá ni. Tẹ́ ẹ̀ bá ṣe wá rí gbogbo tó kúrò ṣe bẹ́ẹ̀ pé wọ́n lọ sílé ẹ̀ wọ́n lọ pààyàn síbẹ̀ kó dé attack back. Ara tí wọ́n pè ní mọ̀jàmọ̀sá nìyẹn kó tó gbà yẹn náà ṣé àmọ́ àrí tó bá lòun lọ gbá tó ń làwọ bàbá tí ò bá jẹ́ mọ̀jàmọ̀sá Ìgbòho á mú yàn kalẹ̀ báyìí á ní ó yẹ máa fídíò òun ara àwọn Fúlàní ajínigbé láti mú yìí ó yẹ máa fídíò mi ṣùgbọ́n torí mọ̀jàmọ̀sá náà ni. Ṣé ẹ̀ ti wá ipò ńlẹ̀ ti kẹ̀ bọ̀ báyìí ONI Ọ̀jájá má bínú sá o olórí ládéládé kábíyèsí o ẹ má bínú sá o èmi ò bá rọ̀ yìí pé bó ṣe ń lọ yìí lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run ẹlọ́mọ ọ̀fẹ́ ní Sunday Igboho Ọ̀yọ́ state Ìbàdàn ó wọnú ara wọn. Ṣé ti gbọ́ pọ́n ti fẹ́ gbé Lájí Àbáàsì ọmọ Ìbàdàn lòun náà ẹ̀ tí gbọ́ wọ́n ti fẹ́ gbé Lájí Àbáàsì náà wọ́n náà máa gbé bàbá Ládò náà kò sálàáfín lé o kò sálàáfín lé ONI ṣé kọ́yọ̀ parí kọ́yọ̀ parun kálàáfín míì tó jẹ ni. Sunday Igboho Ọ̀yọ́ Ìbàdàn pẹ̀lú pé lè fẹ́ ló ṣe kíní kan ló ṣe kíní kan ọmọ Yorùbá ni. Lájí Àbáàsì Ìbàdàn wọ́n ti ń dúnkokò mọ́ òun náà ta lọ lọ́hùn Ìbàdàn bàbá Ládò Ìbàdàn. Èmi bìlí pé tọ́ba kan bá kú tó jẹ́ olórí ọba ó máa ń fẹ̀yìn lẹ̀ fún ọba mi tuntun jẹ́ olórí ni. Kábíyèsí ẹ̀ ní dààmú o èmi ò tó búyín tẹ̀ mi ń bọ̀ bá ní mi ń bọ̀ bá lórí ìkànnì tèmi ẹ bá yẹ tí mo ti bú ọba ẹ lè mú jáde ṣùgbọ́n àwọn máa advice ẹ̀yin bàbá wa ẹ má wò pé kí ló ní lẹ́nu tó fẹ́ sọ fún wa wà láì mo ní lẹ́nu tí mo fẹ́ sọ fún yín ẹ má jẹ́ kí ìtàn ilẹ̀ Yorùbá ó torí yín pa wọn ẹ̀yin fún ara yín òrìṣà ní kábíyèsí òrìṣà àkúnlẹ̀ bọ lẹ́yìn fún ara yín
wọ́n wá sáàfin wọ́n wọ́n bẹ̀ sojú tì mí júgbà mi tí o mi lè sọ àwọn Yorùbá tó kù ṣùgbọ́n èmi di ọ̀la ó dàbí egbò fídíò yìí mo tọ́jú ẹ̀ ní pé àwọn ọmọdé ọmọ mi á rí ó dàbí egbò àti ọgbẹ́ ọkàn ní ara mi ni ní sọ pé wà yín ò dáa ní sọ pé wọ́n ń pín dìríkà ráìsì nílẹ̀ Yorùbá wọ́n ń pín báàgì ráìsì nílẹ̀ Haúsá ní sọ bẹ́ẹ̀ ká máa wò kí wọ́n máa yẹpẹrẹ yín lójú wa yẹpẹrẹ kéku asín o Yorùbáwùyí yẹpẹrẹ kéku asín o ẹnikẹ́ni ò lè yẹpẹrẹ àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́dọ̀ mi yẹpẹrẹ kéku asín o ìfún Sunday Igboho ara àwọn àgbàlagbì ilẹ̀ Yorùbá ni kó máa wá yẹpẹrẹ yín lójú wa ọdún mi o ọdún mi o and no arrest was made baba ní ṣe òfò Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ the one and only Akademi of Yorùbá nation mọ́ jọ wọn lọ ìyá olóyè kò pé méjì oyè rẹpẹtẹ àwọn awálé àníwálé kẹ ọmọ inú odò kí kú sẹ́yìn òdì à ń bọ̀ ní lọ́jọ́kànjọ́kàn a máa wálé ẹ lè sọ amẹ́yìn òdì tó máa ṣẹlẹ̀ tá a máa fi wálé nírọ̀rùn nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ kò sí wàhálà ó dé tán ẹ ṣé mo dúpẹ́ ẹ má sùn sókè ẹ tẹ subscribe button yín kẹtẹ notification button yín Yorùbáwùyí lórúkọ mi.